Èmi yóò máa yọ̀, wọ́n máa yọ̀, wọ́n sì máa kọrin. Lẹ́sẹ̀ Jésù sẹ́, èmi yóò máa yọ̀, wọ́n máa yọ̀ sẹ́, wọ́n máa kọrin. Lẹ́sẹ̀ Jésù. Bàbá tó dáyé gidi, àwọn wọ̀nyí dá ayé gidi o. Wọ́n dáyé jù gidi, ọmọ wọn ló ṣọ́ ẹ̀mí. Bẹ́ẹ̀ bá wá kékeré, àbẹ́ ìfẹ́lẹ́ tó tóbi, bẹ́ẹ̀ bá fẹ́ ṣe fàájì, níwọ̀n bá láyé yìí, lásìkò iṣẹ́ àti lẹ́yìn iṣẹ́. Bọ́ọ̀sì ní kẹ́ lọ, lọ́dọ̀ bàbá wa, á ní ìdálù rẹ̀ o, ọmọ làwọ̀ yìí ló ń dòde, ẹ ṣe àdúpẹ́, ẹ̀yin Olúwa, ní Olúwa, ní Olúwa. Á ti pẹ́kù, ẹ̀yin Olúwa, ní Olúwa, ní ọ̀ka, á ti pẹ́kù, ẹ bá mi kí ẹ̀gbọ́n tún bọ̀, ọmọ Balógun. Promota tó kò ṣe ní. Òǹdó nílé ẹ̀dínwó sábà báyọ̀ ní tìyẹ. Súnmọ̀ tó dára. Olúwa má padà wá pàwọ́ lẹ́kún. Promota tó kò ṣe. Bámi tọ́jú Ládékà sí tèmi. Èrò wà nílé o. Ayọ̀ bí ayọ̀. Ọmọ bá lọ́jọ́ lọ́kọ̀ ní ìlọ owó kékeré. Ládékà sí. Ẹ ṣe mo dúpẹ́ o, dábọ̀dọ̀ yíyàn bí. Ọmọ bàbá dé, kádé o, 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 ọmọ bàbá dé kẹ̀sì ṣé mo dúpẹ́ o. Ó ní tèmi dada, ìyá owó tó ń bọ̀ mí. Bàbá bàtà yẹn lù kìkì, ọmọ adé bá bí. Ọmọ wọn ní àwọn ayé ilé ilẹ̀ wálé adé bá bí. Èèyàn mi tipẹ́tipẹ́ ni. Èyí máa ní wọ́n bẹ́ẹ̀ jáde. Orí máa mi parí jòkùrọ̀, bí mo lélẹ̀ máa lò fún bàbá mi. Òun ojú mi rà jò mo rè é. Ìyá rẹ̀ péjọ́ ìyá rẹ̀ péjọ́, ìyá rẹ̀ péjọ́ ìyá rẹ̀ péjọ́, ìyá rẹ̀ péjọ́, ìyá rẹ̀ péjọ́. Arábìmọ́ ti lóde, àìmọ́tẹ́lẹ̀ rí ti lóde, ọmọ dọ́ńtọ̀ mi dáadáa. Ọ̀pọ̀ èèyàn ló béèrè lọ́wọ́ mi, wọ́n ní sọ́wọ́ láti bí mi, mo ní rárá Ìjẹ̀bú ni lé mi. Ọmọ wọn ní Ìjẹ̀bú ìṣó, ọmọ àjọwọ̀ lòkì jẹ, ọmọ bẹ̀rẹ̀ òkò wà. Ó ṣojú ọ̀pọ̀lọpọ̀ lójó, èmi lọ́mọ Ìjẹ̀bú aláẹ̀ bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí òró bìí. Mo wá sọ wípé bí ogún bí ọlọ́gbọ̀n, àbàyàkú lè títí. Àwọn báríga ti tèmi dáadáa o. Ayọ̀ mi o. Ọmọ bàbá lẹ́ka ti tọ́jú ọmọ òfin ìtọ́jú.
máa wọ̀ kiri wọ́n gbàgbé ilé wọn. Kí ni mo lè jẹ láyé mi tí mo gbàgbé iṣẹ́ mi? Kí ni mo lè jẹ láyé mi tí mo gbàgbé iṣẹ́ ọwọ́ mi? Ọmọlúwàbí èèyàn kò gbọdọ̀ wúwa yóò ta àgbàgbọ̀ nígbà ayé jù kí iye ẹsẹ̀ o. Ìyá rẹ̀ pé tó yá lè pé, ìyá rẹ̀ pé tó yá lè pé, ìyá rẹ̀ pé tó, ìyá rẹ̀ pé tó. Ọkọ̀ ní kẹjà. Mo ní kàn kékeré kan yìí tí mo fẹ́ sọ èèyàn tẹ̀ gbé sípalẹ̀ fẹ́ gbọ́. Ẹ bá mi kí Victor ọkọ̀ ní kẹjà o lẹ́wọ̀n gbàdégà ti tèmi dáadáa. Ọ̀gá mi àtàtà yìí lórí inú rẹ̀ olùbàdàn kan wọ níkà òun mo fẹ́ lé bàbá yìí ti ṣe. Ọmọ wọn ló ń gbé kí sábà gbádùn lọ ní tirẹ̀ kábíyèsí mo lè kàn bórí adé o. Mo ní tàn kékeré kan yìí tí mo fẹ́ sọ iye ìyàn ẹgbẹ́ tí balẹ̀ fẹ́ gbọ́. Owó àti yìí àbẹ̀tẹ̀ bàbá kan ló fi gbogbo wọn. Mo ní ṣẹ̀rẹ̀ owó àti ìfẹ́ àbẹ̀tẹ̀ o bàbá kan ló fi gbogbo wọn. Ẹ bá mi kí wálé promota tó mòye ìyòlógún ojú olówó ni. Ọba Adébájọ ní Adébábí adára fún ẹ. Ẹ̀gbọ́n mi dáadáa o, Kúnlé mi, promota mi dáadáa ẹnìyẹn. Àwọn ayé ìsáni ilé ẹ, Kúnlé promota o, mo gbà tẹ̀lé bí. Wálé promota o. Ẹ má bínú sí mi o, ọ̀tá mi mo bẹ́ẹ̀ ní fún bàbá wa. Owó àtúnyì àtẹ̀tẹ̀ o, bàbá kan ló fi gbogbo wọn. Olówó àtúnyì fẹ́ àtẹ̀tẹ̀, ìyá kan ló fi gbogbo wọn. Orúkọ bàbá wọn ìyẹn lórí rẹ̀, ṣe lórúkọ ìyá wọn ìyẹn ní wọ́n rẹ̀. Oríire kú, ìwà rere kú, ó bá yẹ sì kú wọn dáadáa. Mo lóríire kú, ìwà rere kú, gbogbo ayé sì kú wọn dáadáa. Ó wá fọwọ́ àtúnyìn àtẹ̀tẹ̀ tí wọ́n jọmọ ìyá kan ṣoṣo. Gbogbo ẹ̀ bá mi kí wálé promota mi, onínú rẹ̀ bá gbádùn ní tìyẹ̀. Àwọn ọmọ bàbá gẹ́gẹ́ sí o, gẹ́gẹ́ sí àyànfí àyànfí, ọmọ bàbá bàbá òní lọ, ẹ̀sẹ̀. Kíkú dàbò lọ́dọ̀ ẹ o, ayọ̀ mi, ilé àwọn oṣù pọ̀ sí kejì dáadáa. Màmá mi dáadáa, màmá mi ẹ̀sẹ̀ ọ̀gá gbádùn ní tìyẹ̀. Àbínà ọlọ́jà mi o, bóyá ọ̀dọ́ mi ẹni rẹ̀ mi. Èrò gbogbo ẹ̀ bá mi kí ẹ rí DMD Bọ́ládé. Ẹ bá mi kí ẹ rí mi. DMD àwọn Bọ́ládé sábà gbádùn ní tìyẹ́. Wọ́n sọ pé òun tí kì í dàgbà, owó òun ẹ̀ ló ń lọ. Ọmọ tó bá ti tẹ́lẹ̀ gbọ́dọ̀ gbádùn kí ni ó dàbí lójú. Owó àtúnyì àtẹ̀tẹ̀ o, ìyá kan ló fi gbogbo wọn. Torí pé mo lówó
ẹ̀fẹ́ aráyé bàbá kan ló fi gbogbo wọn. Orúkọ bàbá wọn ẹ̀ ìyẹn lórí rẹ̀ ṣe lórúkọ ìyá wọn ìyẹn ti wà lórí. Oríire kú ìwà rere kú gbogbo ayé sì fún wọn dáadáa. Èrò gbogbo ẹgbẹ́ mi kí yá rìn mí DMD àwọn Bọ́ládé. Bọ́ládé ní oríire kú tán ìwà rere kú tán gbogbo ayé wá sì fún wọn dáadáa. Ó wá gbogbo ẹ̀sùn ìfẹ́ àtẹ̀tẹ̀ o tí wọ́n jọmọ ìyá kan ṣoṣo. Owó ìdájọ́ ẹjọ́ kan kò sábòjìnà ní ìbádọ́gbò òdo bá kú. Ọba nípọn méyìn wá tẹ kùlé òun wọ́n sì kú yìí sílẹ̀. Lágbọ̀dọ̀ ọjọ́ yẹn láti ní ibùdó ìfọ́fà láti ní bọ̀wọ̀ fọ́fà. Ọmọ bàbá lẹ́gẹ̀ẹ́ sí o kó ṣe yọ̀ọ̀dì tó lójú a gbọ́dọ̀ máa fọwọ́ sí ẹ̀wọ́. Ìgbà tí ikú fẹ́ ilé ẹ lọ sí ìsìn òní tẹ́lẹ̀ láyọ̀ tán mi dáadáa o. Ẹni ẹlẹ́ni láyé yìí kò kàn ní gba sí ọwọ́ rẹ ṣe ọmọ bá ní ìsáyé wọ́n máa gba ìkiri ni. Oríire kú ìwà rere wá kú tán gbogbo ayé sì kú wọn dáadáa. Lọ́lá ní onílù máa gbádùn sọ ojú ọba nínú. Ọmọ gbẹ́gẹ́gẹ́ sí àgbàgbà yìí lọ́lá ní máa gbádùn lọ. Ọwọ́ ẹ jáde lọ́rùn títí o, á dára fún ẹ o. Mo fẹ́ bọ̀ wá jìnnà ẹ̀jẹ̀ kú ṣẹ́rí ẹ̀jẹ̀ ẹ̀yẹ obìnrin ni. Ìgbà tí ẹ̀jẹ̀ kú wọn ò rí ní tọ́lá tẹ̀lẹ́ sí àwọn obìnrin bá kára wọjọ́. Mo lọ bá gbogbo ẹ̀jẹ̀ lọ́ba gbèsè ìtọ́ wọn orí ìtọ́ wọn lẹ̀ dára sí ibẹ̀ lọ́sẹ̀ rẹ̀ sí. Ẹ̀fọ́rí kì í so ẹ̀yin ìyá mi gbogbo ṣe bẹ́yìn náà ló kún bí wa. Ọba ìlú ọjọ́ tó bá ti lóbìnrin ọjọ́ náà lókì rẹ̀ tẹ́ sílé. Ọba tí gbogbo ìlú kí ìyàwó ẹ̀rẹ́ o ó wà ní òkùnkùn. Mo lóríire kú ìwà rere kú gbogbo ayé sì kú wọn káàká. Mo ní kò fẹ́ kò tún jìnnà ẹ̀jẹ̀ bá kú ṣe rí ẹ̀jẹ̀ ìyẹn obìnrin ní. Ìgbà tí ẹ̀jẹ̀ bá kú náà kò sí ní sọ́mà tẹ̀tẹ̀ sí làwọn mọ́mì lọ́mọ group lọ́mọ gbòòfù ẹ̀jẹ̀. Ìfẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ ìyàwó mi tí mo fi bẹ̀rẹ̀. Ìfẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ ìyàwó mi tí mo fi bẹ̀rẹ̀. Mo ní ọba padà lọ ó yẹ ká máa mọ̀ ọ̀rọ̀ wa. Ọ̀dọ́ kìí
ilé mi lọ Nàìjíríà ní kò yé mi tó. Ìwòye ayé iṣẹ́ bàbá mi ni owó bàbá mi ní. Onínú kí ni láti sókè ọkọ̀ bí a gbé ní owó. Rashida ọmọ ọlọ́gbọ̀n, ìyẹ̀wò mi ọ̀làdọ̀ mi, ọmọ mi dúdú bọ̀, ìjàkadì lóró lọ́wọ́, yíká gbóló dànù, ọmọ sọ́ni gbóló dànù. Rashida ọmọ ọlọ́gbọ̀n, ẹlẹ́dàdì ọmọ ọlọ́gbọ̀n, ìyẹ̀wò kìíní ọlọ́gbọ̀n ọjọ́ ọ̀pọ̀lọ́lọ́ mi. Ọmọ bíbí ìjókòó, ọmọ ìjàkó, tí wọ́n dáná ọba àlẹ́ ọlọ́lọ́ mi, ojú ojú ebè ó ṣojú ìkóró. Ṣé ìbàṣẹ́jọ́ ọlọ́kọ́ ṣé ìbá làwọn yìí ká? Mú fúta òwò lọ́fà mi, mú kọ́ òfà mi, lọ́lá mi mú kọ́ òmú tàfà máa mi. Lẹ́kọ̀ọ́ ọmọ méléwu kọ́ sọ́mbẹ́ lára àfíà rárá, àwọn fámìlì mi lọ́ọ́ fà ó. Alpha ni wọ́n bí ẹ sí o. Rashida ní Alpha o ni wọ́n bí ẹ sí o. Bàbá ti ẹ pẹ̀lú wọn lónìí ẹ̀. Bàbá ti ẹ pẹ̀lú wọn lónìí ẹ̀. Rashida ní Alpha o. Bọ́dé ní Alpha ni wọ́n bí ẹ sí. Ọmọ ìṣílọ láàyà obìnrin. Ọmọ ìṣílọ láàyà obìnrin. Ọmọ ìṣílọ láàyà obìnrin. Lẹ́ni bí ọlá òṣìṣílọ lára ẹ̀ lọ láwà èdò. Ọmọ ìṣílọ láàyà obìnrin. Ọmọ ìṣílọ láàyà obìnrin. Ọmọ ìṣílọ láàyà obìnrin. Lẹ́ni bí aláṣọ ọlọ́dúnṣọ lára ẹ̀ lọ́láwà èdò ọ̀hún ìṣílọ̀ láàyà. Ọ̀hún ìṣílọ̀ láàyà obìnrin o. Lẹ́ni bí ọ̀hún ìṣílọ̀ láàyà obìnrin. Ọlọ́dúnṣílọ̀ lára ẹ̀ lọ́láwà èdò ọ̀hún ìṣílọ̀ láàyà obìnrin. Àwọn èjì rẹ̀ ń kọ́ ọ́ tó wà ní o. Barrister lawyer mi kọ́. Kúmi barrister. Barrister lawyer mi kọ́. Barrister lawyer kúmi ìwà òní. Ṣáàkì tó fún mi, Sweety. Olùtayọ̀ tó fún mi, Ṣàkírà.
olúwa lédè ní. Elójú funfun yẹ wọ́n ògbódò. Ẹ kì í ṣàkìlá tún mi. Ọmọ ni o, ọmọ ni o, ọmọ ni o, ọmọ ni. Ṣàkìlá tó ọmọ ni. Aya ojú táyọ̀ ọmọ ni. Bẹ̀rẹ̀ ṣàkìlá tó ọmọ ni. Aya tó dùn táyọ̀ ọmọ ni. Bẹ̀rẹ̀ ṣàkìlá tó ọmọ ni. Ọba oníbu ọ̀rẹ́, òun ọ̀fẹ́ mi wà fún wọn. Mo wá jẹ́wọ́ orí rẹ̀, olùkọ́ tẹ̀wọ́ gbóhùn ẹ̀bẹ̀ mi. Bàbá mo wọ́n tó kù ìlú ìlú mi. Hallelujah. Ṣàkírá sọ́gbọ̀n lẹ́nu mi o. Àpòtí mo dé aléwà rí dáàbò. Inú àrè yóò wà. Ọba oníwúwo rẹ̀. Mo wá jẹ́wọ́ orí barista lọ́yà. Olùkọ́ kẹ́wọ́ gbóhùn ẹ̀bẹ̀ mi. Bàbá mo wá dọ̀kọ̀ mo ìlọ ẹ̀mí mo. Ìyá mi, akúkú ṣẹ̀ṣẹ̀ mo mọ̀. Akúkú ṣẹ̀ṣẹ̀ mo mọ̀. Àṣìdá, akúkú ṣẹ̀ṣẹ̀ mo mọ̀. Lẹ́ni bí akúkú ṣẹ̀ṣẹ̀ mo mọ̀. Ṣàkìlá, akúkú ṣẹ̀ṣẹ̀ mo mọ̀. Torí mo gbàgbọ́ fún àṣẹṣe wa. Àwa náà rè Olúwa. Olúwa, barista lọ́yà, àwa náà rè Olúwa, ìyá mi, àwa náà rè Olúwa, ọmọ kò tọ́kọ́, mo wá dúpẹ́ oore ìtọ́dúnmọ́dún, mo wá dúpẹ́ oore àtọ́dúnmọ́dún, mo wá dúpẹ́ oore ìgbà gbogbo, ìbáwa náà rè Olúwa. Ladies and gentlemen. Lẹ́rìn yọ iye ẹ̀sà àti bọ́lá bá rí èyí tí ó tún gèrè. Adé tó adé olókùn ọ̀la, àkọ́jí ògún bá rí ṣòkì. Ìfìwọ́nà sí bá rí ṣòkì lọ́nà tí wọ́n dọ̀ òun. Gorí tó ẹ̀kọ́ ṣàlàyé ẹ̀wàrà ẹ̀kọ́.
ò lè jẹ́. Wọ́n kàn ń tọ́ra wọn ni wọn ò lè jẹ́. Wọ́n kàn ń tọ́ra wọn ni wọn ò lè jẹ́. Àṣírí ìdíje tí mo di òwò bá dẹ̀ o. Àjọ alẹ́ mi ò ní kọ́wọ́ rárá. Lẹ́ni wí àwọn kiri yé. Ó tún bí ẹ̀lú bí ẹ̀lú. Àrò lẹ́rù ti báwa rọ̀ sí láwálé. Ṣàkírà tún jókòó lẹ́rọ ẹlẹ́dà ní Ṣàkírà. Ó sọ pé wà lára ẹ̀ Ṣàkírà o. Ẹlẹ́dà ní Ṣàkírà òrékè lẹ́wà Ṣàkírà o. Pẹ̀lẹ́ yìí ó kẹ́. Ọmọ sọ́ọ̀nì ni o. Tó bá mi tọ́jú. Ajábàbà tún. Kàfáyà ọmọ àti ìfowóṣe. Ètòjú Rọ̀ṣídà ọmọ mi àbòjì Adéwálé. Bàbá ọ̀fọ̀ méjì Rọ̀ṣídà. Bàbá ọ̀fọ̀ méjì Rọ̀ṣídà. Bọ́dà ọ̀fọ̀ méjì Rọ̀ṣídà. Bọ́dà ọ̀fọ̀ méjì Rọ̀ṣídà. Dájú àmì kọ́ ò àjà ó. 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 Rárá jí mi kọ́ ò ọmọ Fáṣọlá. Rájí mi kọ́ ò ọmọ Fáṣọlá. Dájú àmì kọ́ bàbá àjà ó. Dájú àmì kọ́ bàbá àjà ó. Àwòrán jí ọmọ Fáṣọlá o. Dájúmọ̀ Àjàó alẹ́ òyìnbó olówó obìnrin o. Ó ní kọ̀ọ̀kan mú tó jẹ́ rèsíyà. Báàmì Adéwálé bọ́ǹbù ẹ̀ máa wò bẹ̀ Rọ̀ṣídà. 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 Èmi lo ìdó obìnrin. Ọ̀làkò ìdó obìnrin. Rọ̀ṣídà èmi wo ìdó obìnrin. Lady B ọ̀làwọ̀ ìdó obìnrin. Ọmọ ní ọjọ́ yìí káwá lọ́ọ̀tẹ̀lẹ̀ wá. Èmi wo ìdó obìnrin. Èmi wo ìdó obìnrin. Rọ̀ṣídà ọ̀làwọ̀ ìdó obìnrin. Thank you.
o. Mo fi inú orí ẹ̀gbọ́n gbé lórí wa. Orí bí àrùn bá tilẹ̀ wọlé ọlọ́run ló bá ń tó.